Are you playing? What type of playing is this? This is playing. You are doing rubbish. You think that you are doing good. You are doing lunatic encyclopedia recalculation of Jajatica. Hey, mọ̀lúkútù pẹ́bẹ́ ẹ wá wo àṣàkáṣà lọ́wọ́ olórí ọmọ ọba akilẹ̀ ti Ìjẹ̀bú Wasiu Ayinde màṣá. Ǹjẹ́ yìí náà tiẹ̀ ti rí gbọ́ ṣá? Fídíò kan tó ń trend lórí ayélujára láti bí ọjọ́ mélòó báyìí níbi tí a ti rí olórí ọmọ ọba akilẹ̀ ti Ìjẹ̀bú ìyẹn King Wasiu Ayinde tó ti ń ti ẹnu bọ ẹnu géńdé ọkùnrin bíi tiẹ̀ lẹ́nu. Ó lágbára o, irú àṣàkáṣà wo rèé nítorí Ọlọ́run ní gbangba ta. Ṣé kìí ṣe pé Mayegun náà ti ń darapọ̀ mọ́ Sisterwood bọ̀ báyìí díẹ̀díẹ̀? Àbírú playing wo rèé bí àṣà ọba Solomon? Please remember to subscribe, like, comment and share this video. Géńdé ọkùnrin náà wá bọ́ síta ní gbangba ta náà ń tẹnu bọra wọn lẹ́nu bí eléyìí wọ́n tiẹ̀ ṣe ń kọ̀rọ̀ rárá gbangba tábà iná ti ń ṣe é. Ǹjẹ́ ìṣe irú ìwà pálapàla àṣàkáṣà yìí ni Bobrisky ń ṣe táwọn ọmọ Nàìjíríà fi ń takò ó tán sọ pé àwọn ò fẹ́rù ẹ̀ láwùjọ? Ẹ wá wo ọwọ́ ẹni tá a ti ń bá báyìí K1 the ultimate. Ǹjẹ́ irú ìwọ wọn gan ló tiẹ̀ tọ́ ká máa bárò ìwà ìgbín báyìí lọ́wọ́ wọn? Ó lágbára o. Kásì tó wá mọ́ parọ́ pé àwọn ń playing ni eléyìí ṣe playing rárá o. Ó tọ́ ọbẹ̀ báyìí ó ní kí K1 the ultimate ó jẹ́ àrígbọ́. Bó bá ṣe wípé àwọn náà ti join Sisterwood nìkan jẹ́ mọ̀, bó sì ṣe pé àwọn nǹkan táwọn èèyàn ń sọ ní comment section fídíò yìí bó bá ṣe pé lóòótọ́ nìkan jẹ́ àrígbọ́. Ọ̀rọ̀ tó serious tó ṣe wípé ó lágbára gidi gan ni pẹ̀lú ojú táwọn èèyàn fi ń wo K1 the ultimate nígboro. Ẹ jẹ́ n ka díẹ̀ fún yín nínú comment táwọn èèyàn ń sọ sí comment section. Kọ̀mẹ́ntà kan rèé Shedrack ó ní he is not gay. I think they both belong to a cult called Awo in Yoruba land. This is how they greet themselves. They both know each other deeply. Ṣẹ́yìn náà gbọ́. Ẹnìkan náà tún ní God bless you my brother. Some uses buttock to greet in their occultic ways. Some na chest to chest, while some uses elbow etc. So forehead to forehead and pecking, a form of greeting in certain society, should not generate all this ulabalu. Eléyìí lágbára o. Oyindamola ní but he no fit kiss him wife on his birthday. Eléyìí mà lágbára o. Prince Dikko Boy ní imagine a so-called Alhaji. You can only disgrace yourself and your family lineage. You can never bring shame and abuse to Islam because people will tag you a Muslim who visit the Holy Land almost every year. Imagine a man kissing a fellow man. What an abomination. Ó lágbára o. Ẹ̀yin èèyàn kí lè rò tiyín náà lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa sọ sí comment. Ìkànnì Mayegun don turn to Mayebàjẹ́. Olúwa o. Ẹ wo nǹkan báyìí. Ẹlòmíì náà tún ní ó ní at last something can't be hidden for long. Mayegun ẹ mà jẹ́ àmọ́ bó ṣe ń lọ kẹ́. Ẹ̀yin èèyàn ṣe rí pé eléyìí gbẹnu tán ó lágbára báyìí. Ojú wo lẹ́yìn náà fi wo ọ̀rọ̀ yìí, báwo ló ṣe rí lára tiyín? Please remember to subscribe, like, comment and share this video. Thanks for watching.